Ìwé náà ni. Ìṣègò kìnnà jẹ́. Kíni tíṣẹ́ẹ̀sì ti bàjẹ́. Kíni èmi náà gbé tèmi gan dání ni bí ọmọ tuntun. Jẹ́sì ló win ní klọ́ọ̀bù mi win ní. Mo ní mi ò fẹ́ rí wọn bí báyìí mọ́. Tẹ́ ẹ bá jẹ́ kọ́. Tẹ́ ẹ bá jẹ́ kọ́ wọlé sí iṣẹ́ bọ́ lọ́wọ́ yín. Ikọ̀ tó wà nínú. Orú ni gbẹ́dà ọjà. Bọ́lá lọ́kàrà kan ló fún lóyún o. Gbẹ́sọ̀! Àbáwọn tí ń sáfún oúnjẹ fún bí ìyọ́nì tẹ́kàn wọn ló fún àbáwọn tí ń kiri ẹ́sìkìrìmù. Bàbá Páíkó, ìkà níyìn o. Kẹ́rí tẹ́ bá wo ọwọ́ òkè báyìí, iṣẹ́ àdúgbò mi lè mí gbé, ṣó yẹ yín sí. Àmọ́ a ní má ṣàwọn street tẹ́ ń béèrè yẹn, ẹ̀rìn síwájú báyìí, ẹ̀rọ wọn lọ́kadà, àwọn ṣèwé street yẹn fún yẹn mi ò mọ̀ bẹ́ẹ̀, àlejò ni mí. Nǹkan tí àwa ń sọ fún yín ni pé níbi tí ẹ̀yin ti ń ṣe ọrọ̀ ajé títí yín. Ẹ̀mí Ọlọ́run ni ẹ kò gbọdọ̀ lé ọmọ náà. Ṣàlàyé fún wọn, onísọ̀tàṣù ló gbádé àbí. Triple A nu ẹ mọ̀ pé tí A bá ti fẹ́ra wọn wọ́n tó bí A ni. Bá jẹ́ family tiwa ni tí bàbá mi bá fi jẹ́ A B ni màmá mi máa jẹ́ èmi ọmọ C ni bẹ́ẹ̀ A B C àbí. Àwọn awí tàbí iṣẹ́ tó lọ́gbọ̀n ọ̀rọ̀ wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ tó ní condition méje fi à ń jẹ. Ọlọ́nà lónìí àti ní gbogbo ìgbà ẹkùn apọkọjẹ ọkọ níjẹkújẹ. Ewu ń bẹ lóko ló ń gẹ o ló ń gẹ fúnra lára rẹ̀ gbìn. Mo sì rí débi tí mo ti pàdé àwọn àgbààgbà mẹ́ta tí wọ́n ń fi àwo mẹ́ta jẹun. Ẹ má lọ lé o. Ẹ̀yin tẹ́ ẹ bá lè dọ́dọ̀ mi lónìí. Kí ló ṣẹlẹ̀? Can't you smell it? Mo tún máa fẹ́ sọ mí di ìyàwó tí wọ́n fẹ́ di ọkọ. Then bring her into this house. Dùgbẹ̀dùgbẹ̀ tí sì ń mì lókè yìí. Ọ̀gbọ́dọ̀ bọ́. Owó. Ṣọ́fẹ̀ náà máa wá ṣe ni, ṣé wọ́n ní gbowó lọ́hùn ni? Lẹ́sẹ̀ mi ná, sẹ́yìn èso orin lásán orin ni. Ọmọdé bá débi ẹ̀ dandan ni kẹ́rù ó bà. Àwọn ògùn lè ṣe fẹ́ clean ara yín gan-an sí gan pé ẹ̀yin kò sí lára àwọn fọwọ́nà yìí. Ọlọ́run ọba mi ò ìwọ lọba tá a gbójúlé ìwọ lọba tá a fẹ̀yìntì àrí ìró àlá elétí gbáròyé ògbéni níjà kẹrù òbò níjà kábí yóò sí Adédoyin Kúkọ̀yí lórúkọ mi èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ̀pọ̀ kan ẹ̀kọ́ mímu ìka ẹ̀mọ́ ọmọ aládé mẹ́rìndínlógún mẹ́mi lọmọ àròbí ọmọ àtòrè ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin ìyá ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò nílé lóko lẹ́yìn òdì ètò yín ètò gbajúmọ̀ òun ló tún wọlé báyìí láti iléeṣẹ́ April Ventures Limited mo lérò pé àlàáfíà lẹ́wà ṣiṣẹ́ ń lọ àjíire bí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo ibi tá a bá wà pátá àjíǹde ara yóò túbọ̀ máa jẹ́ àtìlálejò wa lórí ètò lénìí olólùfẹ́ yín ọ̀dọ́mọdé tí ń ṣiṣẹ́ àgbàlagbà ni tọ́lọ̀ ń gbà fún tádẹ̀ túbọ̀ máa gbà fún títí láéláé olólùfẹ́ yín ni wọ́n láti àtẹ ayélujára lẹ́ẹ̀tì kọ̀wé lóríṣiríṣi ẹ̀yin náà mọ̀ pé tẹ́ bá ti lọ sórí ApreelTV gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ pátápátá gbogbo àwọn olólùfẹ́ yín tẹ́ ẹ fẹ́ ká gbé wá sórí ètò táwa bá ti rí báyìí kíá
la máa fi ṣiṣẹ́ ṣe nítorí pé kíni ìrọ̀rùn tiyín iṣẹ́ ni fún wa. Ní ìkan nínú àwọn olólùfẹ́ yín náà wọ́n ti wá bá wa lálejò lénìí kálejò mi máa wọlé bọ̀ kẹjẹ́ ká bẹ̀rẹ̀ ètò ẹ̀yin náà mọ̀ pé mi kì í fẹ́ máa gbà yín lákòókò tó pọ̀ jù nítorí pé kíni ètò tèmi ó kì pọ́pọ́ atátó iyọ̀ dùn pàápàá àlejò mi máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò. Kí ló dé lẹ́dẹ̀ ń gé ìdíyẹ lẹ́ ń gé kí ló ń ṣẹlẹ̀ gangan ẹ káàbọ̀ sórí ètò Gbajúmọ̀. Ẹ ṣé. Àlàáfíà ni. Àlàáfíà ni. Ṣé iṣẹ́ ń lọ. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ kí àwọn olólùfẹ́ yín kẹjẹ́ kan mọ orúkọ yín. Ẹ̀yin olólùfẹ́ mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ orúkọ mi ni Victoria Kolawole. Victoria Kolawole ọmọ ìlú wo ni yín? Ọmọ Àkúrẹ́. Ní ìpínlẹ̀ Ondo apá abo ní l'Ákúrẹ́. Òkè Àró. Òkè Àró ṣé ẹ mọlé dáadáa? Mo máa ń lọlé lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ṣé wọ́n máa ń kí yín tẹ́ bá lọlé? Ó máa ń kí mi. Ó yá báwo ni wọ́n ṣe máa ń kí yín? Like oríkì Àkúrẹ́ right? Èmi lọmọ Àkúrẹ́. Alómi méjì àpèjèjì lálá. Àkúrẹ́. A ní kẹ́ máa lọ lé. Ẹ máa lọ lé. Ó yá èmi lọmọ Àkúrẹ́ àti gbọ́. Àkúrẹ́ alómi méjì àpèjèjì lálá. Àkúrẹ́ amúdàsílẹ̀ mọ́gun ẹnu pani. Ibi tí mo mọ̀ dé nìyẹn. Ibẹ̀ ẹ ti gbìyànjú. Ó yá àwọn olólùfẹ́ yín láti Àkúrẹ́ láti Ondo wọ́n ń wò yín ẹ kí wọn lédè. Mo kí yín o ṣé dáadáa ni ṣé èsì nǹkan kan èmi ọmọ yín ni o. Ṣé dìrè èdè Àkúrẹ́ lẹ́sà. At least mo ṣáà try. Ẹ ti ẹ gbìyànjú báwo ni kékeré àǹtí Victoria ṣe lọ́nà àwọn iléèwé wo lẹ lọ. Àkúrẹ́ ni mo ti lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. So secondary school mo lọ sí Unity Secondary School Ọ̀wọ̀ boarding school throughout kí n tó lọ sí Uniben University of Benin. Ìgbà tí mo ṣe tán ni mo ṣe wá sí ìlú Èkó. Lẹ ṣe wá sí ìlú Èkó kí ni nǹkan tẹ́ lọ kà ní iléèwé gíga ti Benin? Whole science, political science. Bí wọ́n ṣe ń ṣe ìjọba. Ọdún wo gan ni ẹ ṣetán ní iléèwé gíga ti Benin? 2007. Lẹ ṣetán lẹ parí ń bẹ̀? 2007 mo wọlé. Lẹ wọ bẹ̀ ìgbà wo lẹ ṣetán? 2011. Lẹ ṣetán. Ṣé ká wá sọ pé ìlú wo gan tẹ̀jẹ̀ bí lẹ ti wá sin ìjọba lẹ́yìn tí ẹ parí ní iléèwé gíga ti Benin? Ìbàdàn. Ìbàdàn. Mo ti sin ìjọba lẹ́yìn tí mo ṣetán ni mo wá s'Èkó. Àmọ́ nǹkan tá a tẹ lọ kà níléèwé gíga kò farajọ nǹkan tá a mọ̀ yín mọ́ èyí tó jẹ́ pé iṣẹ́ tíátà báwo ni ìrìn àjò yẹn ṣe bẹ̀rẹ̀ fún yín? Kò farajọ lóòótọ́ nítorí nǹkan tí ó wù àwọn òbí mi kí n lọ kà nìyẹn. Èmi dẹ̀ nífẹ̀ẹ́ sí iṣẹ́ tíátà mo fẹ́ lọ kà iṣẹ́ tíátà yẹn bọ̀ wọ́n ní irọ́ wọn ò gbà mí láyè. Nígbà tí wá ti ṣe nǹkan tán fẹ́ tẹ́ ti ṣe ìdùnnú wọn ẹ̀yin wá wò pé àsìkò ti tó láti ṣe ìdùnnú tiyín. Báwo wá lẹ ṣe rìnrìn ẹ̀ abẹ́ ọ̀gá wo lẹ lọ ta lẹni tó kọ́ yín ṣẹ́ ọdún mélòó lẹ fi kọ́ṣẹ́? Ìgbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà mi ò ní ọ̀gá kankan torí mo bẹ̀rẹ̀ pẹ̀lú production ni so tí má ti produce èmi máa play lead role. Ìgbà tẹ́ máa bẹ̀rẹ̀ iṣẹ́ títí yín lẹ fi gangan ni mo fi bẹ̀rẹ̀ so tí bá ti wá fẹ́ produce bẹ́yẹn mi máa ṣe lead role láti bẹ̀ bí mo ṣe ń produce náà ni àwọn èèyàn ń pè mí
tí mo wá lọ ń bá wọn ṣiṣẹ́. So ládùúgbò gbogbo ìgbà yẹn èmi náà wá meet àwọn èèyàn kọ̀ọ̀kan tó máa ń pè mí síṣẹ́ tó ń tọ́ mi sọ́nà but tí bá ní kí n máa kà wọ́n sí ilẹ̀ aṣú ilẹ̀ amọ́. Iṣẹ́ wo lẹ wá kọ́kọ́ gbé jáde àti pé ọdún wo lẹ gbé iṣẹ́ yín jáde? 2011 yẹn náà ni mo gbéṣẹ́ yẹn jáde. Òwúrọ̀ mi ní title. Ògúnrọ̀ mi. Òwúrọ̀ mi. Ta lẹni tó darí iṣẹ́ yẹn? Yekini Ibrahim lórúkọ ẹni. Ìtàn yẹn báwo lẹ ṣe alábàápàdé ẹ̀? Ọwọ́ ta lẹ ti rà? Èmi fúnra mi ni mo ní ìtàn yẹn but mo kọ pé writer kò bá mi kọ ni. So love story ni. Òun náà ni mo fẹ́ bẹ̀rẹ̀. Ṣé nǹkan tí ó ti ṣẹlẹ̀ sí yín àbí tó ṣẹlẹ̀ sí ẹni tẹ́ ẹ mọ̀ òun lẹ pòpọ̀ tẹ́ ẹ sọ dìtàn? Ìtàn yẹn ti ṣẹlẹ̀ sí ẹni tó súnmọ́ mi. So ìgbà tí mo rí pé tí bá dẹ̀ ṣe àwọn èèyàn máa like ẹ̀ reason tí mo ṣe gbé jáde ni. Ẹ̀yin tó jẹ́ pé láti iléèwé lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà, ìhà wo ni àwọn tí ẹ bá ní ẹnu iṣẹ́ yẹn ìhà wo ni wọ́n kọ sí nígbà tẹ́ bẹ̀rẹ̀? Gbogbo àwọn tí mo pàdé lẹ́nu iṣẹ́ yìí gbogbo wọn ló gbà mí láyè tó dẹ̀ ń tọ́ mi sọ́nà. So mi ò really ní problem pẹ̀lú èèyàn kankan. Bí mélòó láti ìgbà yẹn nísìn 2011 yẹn títí di ìsìn bí eré mélòó lẹ ti gbé jáde? Ó máa ti tó 12. 12. Ẹ dárúkọ díẹ̀ fún wa nínú. Òwúrọ̀ mi, Àbíkẹ́ Standing, Ọmọ Gágá, Ọmọ Alhaja, Ọmọ Olúwẹ̀rí, Tẹ́ṣọ̀, Abẹ́lẹ́jayán, Dúró àti Ṣáṣá tó ń bọ̀ lọ́nà. Ìyẹn ń bọ̀ lọ́nà báyìí. Nínú gbogbo àwọn ètò tí wàá gbé jáde èwo lẹ ná owó sí jù àti pé kí nìdí? Ọmọ Alhaja yẹn ni torí ó jẹ́ bí crime story àwọn èèyàn pọ̀ nínú ẹ̀kan. So ó dẹ̀ mo dẹ̀ dúpẹ́ pé bí mo ṣe náwó sí yẹn mo rérè ẹ̀ because ó wà lára àwọn iṣẹ́ tó jẹ́ kí àwọn èèyàn mọ̀ mí kan. Wọ́n mọ̀ yín. Dèní àwọn èèyàn ṣì máa ń pè mí ní Ọmọ Alhaja yẹn. Ọmọ Alhaja. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Ẹ jẹ́ ká wo díẹ̀ nínú iṣẹ́ tí àǹtí Victoria Kolawole tí wọ́n ti ṣe sẹ́yìn. Jọ mo wo inú bẹ́ẹ̀sẹ̀ mi rí kíní ìṣẹ́gun kan wọ́n á ní kí n lè kó ṣé o bá mi rí. Èmi ìdẹ̀kọ́ ni mo tún mú. Kí ni ìtumọ̀ yẹn? For safety ni now. Tó bá jẹ́ pé Ọlọ́run rò bóyá sọnù èmi ni mo mú. But tó bá jẹ́ pé tó wọnú ẹ̀ ni èmi kọ́ ni mo mú. Mi ò tiẹ̀ rí, mi ò mọ̀ ń pa ẹ̀, mi ò mà láyé ẹ̀. Ìyàwó ẹ̀ ni mo jẹ́ náà. Èmi mo dẹ̀ tún manage ẹ̀. Ṣòro pé ṣẹ́ díẹ̀ ni mo ń ṣe ni. Mi ò lè jẹ́ kó lọ máa náwó anyhow, kó lọ máa waste owó. Owó easy láti rí bẹ́ẹ̀ náà. Jọ́kì bébì. No. Jọ́kì bébì mo ti mọ nǹkan tí ń ṣe ọ́. Ta lẹni tó ní eré yẹn? Túndé Ọlá Yusuf. Ọdún wo lẹ ya iṣẹ́ yẹn? Last year 2017. Ọ̀pọ̀lọpọ̀ àwọn epo ara tẹ máa ń kó nínú àwérè àwọn bíi ká máa ṣe bíi jàgídíjàgan ká máa ṣe pátá ká máa ṣe bí àǹtí Victoria ṣe rí gangan nìyẹn ni. Rárá o Victoria ọ̀tọ̀ àwọn kárátà yẹn náà ọ̀tọ̀ in fact mi ò tiẹ̀ kí n ṣe eré èèyàn bẹ́ẹ̀ yẹn rárá acting náà ní iṣẹ́ mi ní so mi ò ní choice mo ní láti ṣe. Ẹ ní láti ṣe. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Abala tẹ̀yìn ẹ̀yin àti àwọn olólùfẹ́ yín òun la fẹ́ wọ̀ báyìí tá à ń pè ní ojú abẹ ṣé yá ká sojú abẹ ń kò? Ó yá. Ẹ já sojú abẹ ń kò. Èmi Alhaja Táyì Ali ni mò ń bẹ̀ sọ̀rọ̀ yìí nǹkan kan ò ní ṣe ẹ́ o nǹkan ò ní ṣe àwọn tèmi náà o wàá rí jẹ wàá rí mu wàá rí náà wàá rí lò gbogbo aburú ò ní ṣẹlẹ̀ sí ẹ kò ní ṣẹlẹ̀ sáwọn tèmi náà o ọ̀nà jẹ́ ọ̀nà mú yín Ọlọ́run ò ní di o. Àdúrà ni màmá yẹn ni wọ́n gbà fún yín. Ẹ jẹ́ ká lọ sí
àtẹ ayélujára níbi tí ìbéèrè ti pọ̀ fún yín àǹtí Victoria. Ìbéèrè àkọ́kọ́ ó wá láti ọ̀dọ̀ Ọdúnayọ̀ Adébáyọ̀. Ẹni yìí ní pé ká béèrè lọ́wọ́ yín pé àwọn gbọ́ pé ẹ ṣe ìgbéyàwó ní ìgbà tí ó kọjá, pé ta ni ọkọ tẹ́ ẹ fẹ́ gan? Ìbéèrè yẹn èmi náà ti ń expect like orí set ni mo ti ṣègbéyàwó nínú movie ni so àwọn èèyàn kọ̀ rò pé òótọ́ ni so kò tí ì sí ìgbéyàwó kankan. Kò tí ì sí ìgbéyàwó àmọ́ ṣé ọkọ àfẹ́sọ́nà ti wà? Ọkọ àfẹ́sọ́nà ti wà kò tí ì sí ìgbéyàwó. Àmọ́ kò tí ì sí ìgbéyàwó. Ẹ ṣé. Ìbéèrè míì láti ọ̀dọ̀ Kúnlé Ẹniọlá. Ẹni yìí béèrè pé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tẹ́ máa ń gbé jáde ó máa ń dàbí pé olówó ńlá ni, pé ibo ni ẹ ti ń rí owó tí ẹ fi ń ṣe àwọn eré yín? Lẹ́yìn pé mò ń ṣe iṣẹ́ tíátà mo ti láwọn business tí mò ń ṣe. Ẹ ń ṣe. Mo ní ibi kékeré kan tí mo ti ń ta àwọn aṣọ obìnrin, makeup, everything. So àti pé ó ti pẹ́ tí mo ti ń ṣe iṣẹ́ yìí so ẹni tó dẹ̀ ti ń ṣe látijọ́ yìí tó ń produce a ṣá máa rí owó láti lè fi ṣe iṣẹ́ sí i. Ṣe ìbéèrè tèmi fún yín àǹtí Victoria òun ni pé ní ìgbà tí ẹ wá pinnu láti ṣe iṣẹ́ yìí ọ̀tọ̀ ni pé ẹ lọ léèwé gẹ́gẹ́ bí àwọn òbí yín ṣe ní kẹ́ ẹ lọ tẹ́lẹ̀ ṣe ìfẹ́ inú wọn àmọ́ nígbà tí ẹ wá pinnu pé iṣẹ́ tíátà òun lẹ fẹ́ ṣe ìhà wo ni àwọn òbí yín kọ sí nítorí a tún gbọ́ nínú ìtàn wípé òjíṣẹ́ Ọlọ́run ò ní bàbá yín? Nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ mọ́mì mi kọ́kọ́ pè mí náà wọ́n kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì wọ́n ní mo fi orúkọ Ọlọ́run bẹ̀ jọ má ṣe because wọ́n ò fẹ́ kí dáàdì mi gbọ́ sí so ti mọ̀ pé tó bá gbọ́ bí wàhálà máa wà so wọ́n pè mí mo rántí pé wọ́n pè mí lọ́dún gbà yẹn ọkùnrin wọn lẹ́bẹ̀ẹ́ mi pé kí n má ṣe mọ́ mo dẹ̀ ní mo ti gbọ́ mo fẹ́ gbọ́ lóòótọ́ nítorí bó ṣe ṣe yẹn bọ̀ that very week ni production mi mo dẹ̀ ti sanwó fún àwọn cast sanwó fún everybody so mi ò ní choice mo ní láti lọ ṣe so mo ń hide fún dáàdì bọ̀ ìgbà tó yá táwọn èèyàn ti ń rí mi táwọn fẹ́ wọn ti ń rí mi wọn ò ní choice so àwọn méjèèjì náà support mi sí. Wọ́n fi ara sí wọ́n fọwọ́ sí wọ́n fọwọ́ sí. Níbẹ̀rẹ̀ wọn ò fọwọ́ sí ọgbà táwọn èèyàn tí mo ti wá ń jáde dáadáa ẹ̀gbọ́n náà ṣe wá fọwọ́ sí. Ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀dọ́ tí ó jẹ́ obìnrin báwo ni ẹ ṣe ń ṣe nítorí ẹni tó bá rí yín á mọ̀ pé ẹ̀dùn wò lójú àwọn ọkùnrin wọn ò lè má wá láti kọnu ìfẹ́ sí yín yálà àwọn tí ẹjọ́ ń ṣe iṣẹ́ tíátà ni àbí àwọn tí wọ́n ń rí yín tí wọ́n nífẹ̀ẹ́ yín báwo lẹ ṣe ń ṣe tí ẹ kọjá àyè yín tí ẹ bú wọn tí gbogbo ẹ ń lọ ní tòbí ìnùbí? Àwọn Yorùbá máa ń sọ wípé kò gbà kò dìjà tó bá jẹ́ ẹni tó wá tó bá jẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ sí màá sọ fún pé bí a mo ti gbọ́ tí mo bá dẹ̀ nífẹ̀ẹ́ sí màá sọ ní ohùn rẹ̀lẹ̀ pé ẹ jọ̀ọ́ ẹ má bínú èmi ò ṣe o kò jù bẹ́ẹ̀ lọ. Nínú gbogbo àwọn tí ẹjọ́ ń ṣiṣẹ́ tíátà ta ni ẹni tó wù yín lọ́kàn yín láti bá ṣe iṣẹ́ àmọ́ tí àyè ò tí ì yọ? Tó bá jẹ́ ní Yorùbá wa yìí mi ò rò pé ó lẹ́nìkan tí mi ò tí bá ṣiṣẹ́. Tó bá jẹ́ ti onígẹ̀ẹ́sì nǹkan? Mi ò rò kí n really ṣe so mo ṣe wish pé táyè bá wà tásìkò bá mo ṣe máa bá wọn ṣe. Kò ní ti Yorùbá wa yìí mo ti bá gbogbo àwọn èèyàn ṣe. Tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ẹ ti bá wọn ṣiṣẹ́. Ní ọdún 2, 3, 5 sísìn níbo ni Ọlọ́run lọ́ba tó ń bá ẹ̀dá tó Ọlọ́run dẹ̀ ló ní déédéé lọ́wọ́ níbo ni àǹtí Victoria ń gbàdúrà pé káwọn ti wà ní ọdún 5 sísìn? Tọ́lọ́run bá ṣe fẹ́ èmi náà wish kó jẹ́ pé èmi náà ti máa kúrò ní ibi tí mo wà yìí bí èmi náà máa ti da producer tó big producer torí mo fẹ́ máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan ní wọ́n ní mo máa ń ná owó síṣẹ́ mi so mo wish pé kọ́lọ́run pèsè kí n tún ṣe àwọn iṣẹ́ tó tún tóbi ju àwọn iṣẹ́ yẹn lọ. Ṣé ipa kankan wà tí ẹ lè kó nínú iṣẹ́?
mi ò rò pé ipa kankan wà tí mi ò lè kó tó bá ṣáà ti fún wa ní script tó dẹ̀ gbà tó fún wa láyè láti rehearse final iṣẹ́ tí mo gbà ní so mo ní láti ṣe. Gbogbo ẹ̀yin olólùfẹ́ àǹtí Victoria Kolawole ọ̀rọ̀ lẹ tí ń gbọ́ látẹ̀kùn ní àtẹnu wọn sẹ́yìn wáyé ní ìbéèrè mi tẹ́ fẹ́ bí wọn nọ́mbà kan hàn lọ́wọ́ báyìí ní ojú amóhùnmáwòrán yín òun ni kẹ́ máa fi àwọn ìbéèrè kẹ́ máa fi ránṣẹ́ sí pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run mo mọ̀ pé tá a bá tún pè wọ́n wọ́n á jẹ́ wa níhò àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Orúkọ tèmi ni Murphy Àfọlábí Ọláwálé orí ètò tá a wà yìí ní ètò Gbajúmọ̀ ẹ wò ó ẹ má jẹ́ ká tanra wa jẹ tẹ́ bá fẹ́ gbọ́rọ̀ lẹ́nu àwọn òṣèré jàǹkànjàǹkàn àwọn èèyàn ńláńlá olórin onífújì àwọn eléré orí ìtàgé èyí tó jẹ́ pé ẹ ò lè mọ̀ bẹ́ẹ̀ sì fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ máa bọ̀ lórí ètò Gbajúmọ̀ tẹ́ bá ti débẹ̀ kò sí nǹkan tẹ́ bá fẹ́ bí wọ́n dandan nìkan dá yín lò nítorí pé ẹ̀yin ni tiwa àwa ni tiyín nígbà gbogbo àdẹ̀lẹ́lòmíì tí ò bá sẹ́yìn àwọn Yorùbá ní tí ò bá sísu kò sí nǹkan tá a máa pè níyàn o tí ò bá ságbàdo kò sí nǹkan tá a máa pè lógì tí ò bá wá sẹ́yìn táwa làwa túmọ̀ sí pé ẹ̀yin gangan lẹ ní ká máa nìṣó ètò ní Gbajúmọ̀ Gbajúmọ̀ lètò má filẹ̀. Ibi tí abala tá à ń lọ yìí nìsín ńṣe làyà mi ń já ẹ ní kí nìdí. kí nìdí o. ẹ ṣe bẹ́ẹ̀ ṣe jókòó ìmúwò pé sílẹ̀ ń ṣe bí ẹni pé ìlú ọba lọ́hùn bẹ̀nà bí yín sí pé àṣẹ́ni yìí wá gbédè lọ bẹ́ẹ̀ ṣó gbọ́dìlẹ̀ Yorùbá ṣé wọ́n lè àmọ́ ṣé kí n fọkàn balẹ̀. ẹ fọkàn balẹ̀ bọ̀ lóòótọ́ abala tẹ fẹ́ wọ̀ yẹn àyà tèmi náà já bọ̀ máa ṣá try best. ẹ gbìyànjú máa gbìyànjú àbí bẹ́ẹ̀ kọ́ nǹkan téèyàn bá tiẹ̀ mọ̀ tí wọ́n bá kọ́ọ̀yàn èèyàn tún ní gbàgbé láéláé abala yìí ká bá lè fi máa dára wa lẹ́kọ̀ọ́ nípa àṣà ìṣe àti èdè Yorùbá ni òun là ń pè ní ṣòláyà. ṣòláyà. bẹ́ẹ̀ ni and Victoria ṣe láyà. mo láyà. ìbéèrè 10 ló wà nínú ṣùkú yìí 3 lẹ láǹfààní àti mú ẹ jẹ́ a bẹ̀rẹ̀ ká bá eré àníyàn nìṣó ó yá ẹ kó mẹ́tẹ̀ẹ̀ta kò lẹ́ẹ̀kan náà. ó sì pé ẹ kówó ẹ̀mí abá yín kà á yìí ní gbowó ẹ ṣe. ìbéèrè 6 tó jẹ́ àkọ́kọ́ tí àwọn aláboyún bá wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run kí ni ó ń ṣẹlẹ̀ sí aláboyún náà? tí wọ́n bá ní aláboyún wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run kí ni wọ́n ń gbìyànjú àti sọ? ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. bẹ́ẹ̀ ni. bóyá tí aláboyún yẹn bá fẹ́ bímọ tó wà ní ipò àti bímọ yẹn máa ló wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. tó bá ń rọbí lọ́wọ́ wọn á ní ó wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ẹ ṣé ẹ gbà. ìbéèrè 3 tó jẹ́ ìkejì ìlọ̀kọ̀ ọmọ àrélù lóríkì àwọn ìlọ̀kọ̀ igi wo ni ìran ìlọ̀kọ̀ ò gbọ́dọ̀ ṣẹ́ tàbí já ewé orí ẹ̀? mi ò. ẹ ti ẹ̀ gbọ́ rí igi ṣìgó òun ni wọn ò gbọ́dọ̀ èèwọ̀ wọn ni ìran ìlọ̀kọ̀ ò gbọ́dọ̀ já tàbí já ewé orí ẹ̀. ìbéèrè ìkeje tó wá jẹ́ ìkẹta èso igi wo ni Yorùbá ń pè ní abójẹ? abójẹ. èso igi wo ni Yorùbá ń pè ní abójẹ? abójẹ. mango. abójẹ. abójẹ. ẹ mọ̀? mi ò mọ̀. òro. ẹ ṣáà mọ̀ òun ni Yorùbá ń pè ní abójẹ. àwọn ìbéèrè 3 tí àbíyìn yìí àti Victoria ẹ gba ẹyọ kan ń bẹ̀ àmọ́ mo mọ̀ pé méjì tó kù tí wọ́n bá tún bí yín níbòmí àbí tẹ́ ẹ bá ṣe alábàápàdé ẹ̀ tún ní ṣí. bẹ́ẹ̀ni. ṣe Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀.
tẹ́ ẹ̀ bá sí lóko iṣẹ́ tẹ́ ẹ̀ sí níbi okòòwò yín gẹ́gẹ́ bí ẹ ti sọ nínú ọ̀rọ̀ yín kí lẹ máa ń nífẹ̀ẹ́ sí láti ṣe? Tí mi ò bá sí níbi iṣẹ́ àbí tí mi ò bá sí ní shop mo máa wà nílé àfi tí máa ti fẹ́ travel torí mo jẹ́ nìkan tí ò kí n really jáde bẹ́ẹ̀ yẹn tó máa wà nílé ìgbà yẹn àsìkò yẹn ni máa fi ń sinmi màá lè sùn dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ẹgbẹ́ yín ni wọ́n ti gba àmì ẹ̀yẹ wo lẹ́yìn ti gbà látìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́? Mo ti gba àmì ẹ̀yẹ tó pọ̀. Nílé àti ní òkè òkun? Bẹ́ẹ̀ni. Èwo lẹ gbà lókè òkun? Mo gba àmì ẹ̀yẹ kan ní Canada recently. Ìyẹn nìkan náà ló dà pé mo ṣì gbà ní òkè òkun. Ní tiwa bí èwo nìyí tẹ́ gbà tí inú yín dùn sí jù? Inú mi dùn sí jù. Born Award. Ní ọdún tó kọjá. Lọ́dún tó kọjá. Ijó jíjó ń kọ́ṣẹ́ fẹ́ràn láti máa jó? Mo fẹ́ràn láti máa jó bọ̀ mi ò rò pé mo lè jó dáadáa bẹ́ẹ̀ yẹn. Kí ló dé? Èmi náà mọ̀ mo ṣáà máa ń jó tí bá dẹ̀ ti ń jáwọ́ yẹn máa ní ó mọ̀ jó bọ̀ mo fẹ́ràn láti máa jó. Àmọ́ ẹ máa ń gbìyànjú. Abala gbajúmọ̀ jó òun ló kàn sí. Ẹ jẹ́ kí èmi àti yín kàn fi ẹsẹ̀ rájó fún ìṣẹ́jú bíi 2 ká tó parí ètò. Ṣó ti yá? Ó ti yá. Ó yẹ bá a gbóhùn sókè lọ́hùn. Abala gbajúmọ̀ jó òun ló kàn ní. Ilé ti tó lọ àmọ́ ká tó máa lọ. Mo gbìyànjú. Ẹ ṣé. Mo tiẹ̀ ti kọ́ ọwọ́ àwọn ẹsẹ̀ kankan lọ́wọ́ yín. Ijó ta jó tán sí yẹn ta lẹni tó kọ? A jọ ń gbádùn ara wa ni. K1. Ẹ má wojú mi tẹ́ ẹ bá mọ̀ ní kẹ́ sọ. K1, right? K1 King Wasiu Ayinde Marshal. Kí ni wọ́n pe àkọlé ẹ̀? A jọ ń gbádùn ara wa. A jọ ń gbádùn ẹ̀ náà ni. Àjò ọ̀rọ̀ òun ni wọ́n pe àkọlé àwo yẹn. Okay. Aunty Victoria, a dúpẹ́ pé a pè yín ẹ jẹ́ wa níhò. Láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò Gbajúmọ̀ wọ́n ní ká fún yín lẹ́bùn. Nafcab Enterprises àwọn náà ní ẹ̀bùn fún yín. Dúpẹ́ Cosmetics and Spa ìyẹn Alhaja Shanshan àwọn náà wọ́n ní ẹ̀bùn fún yín. Ó yẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Mo dúpẹ́ lọ́wọ́ olùdarí ètò Gbajúmọ̀ ẹ ṣé gan-an àti gbogbo àwọn tó fún mi ní ẹ̀bùn yìí. Iná ò ní tọ́wọ́ yín. Òkè lókè ni ẹ máa lọ. Ẹ ṣé gan-an, thank you. Ẹ ṣé gan-an. Àwọn olólùfẹ́ yín lé ńkọ́ kí lẹ ní sọ fún wọn? Gbogbo àwọn olólùfẹ́ mi nílé ẹ ṣé gan-an, mo dúpẹ́ lọ́wọ́ yín torí tí ò bá sí ẹ̀yin kò ní sí èmi. So bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ mi tẹ́ ṣe máa bá mi wo fíìmù mi náà ẹ continue láti máa wò. Èmi náà dẹ̀ promise pé mi ò ní disappoint. So ẹ ṣé àdúpẹ́. Ẹ ṣé àdúpẹ́. Èmi náà fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi máa dágbére fún gbogbo yín wípé pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ayọ̀ àti ìdùnnú tí mo fẹ́ fi yín sí òun náà ni màá tún bá yín ní ọjọ́ mi ọjọ́ rẹ̀. Adédoyin Kúkọ̀yí ló ń sọ wípé láyọ̀.